Wọ́n jẹ́ tó máa wo bí dọ̀dọ̀ súnà wọ́n lè kẹ́wọ́ lánàá. Ó sì tún gùdù díẹ̀. Wọ́n jẹ́ sún ẹ̀rọ kan ló ká àtàrọ. Ó bẹ̀ máa mọ̀ sí rẹ̀. Eléyìí ló jẹ̀nà kí ìwúlé kẹ́wù. Wọ́n ló jẹ̀nà kí ìwúlé kẹ́wù tiẹ̀. Ó mọ̀ dáadáa. Assalamu alaikum. Ojú kàfá mi. Ojú kàfá mi. Ó yà ìwọ ìdíje tó ló kàfá mi jòkó. Kí ni ìṣe mọ̀ dìde fún lóko àfà gbogbo àṣẹ gbogbo àwọn náà ni mọ̀ dìde fún lóko àfà ni orí òjò yìí lọ tó wá dìgbà bẹ́ẹ̀ ní dìde fún lóko àfà mọ́. Sọ́mọ yìí kan gbé kan tó bá ní í ṣe pẹ̀lú àfihàn. Ìyẹn máa ń ṣe pẹ̀lú àpọ́nlé ni. Àkùnrin lọ́wọ́ kàfá mi. Ó ṣe pé tá bá ṣàpọ́nlé rẹ̀. Ó jẹ mọ́rọ̀. Ẹ dákun ẹdú ta ni tó ń jẹ mọ́rọ̀. Àfà kékeré ni gbogbo àti olóko àfà bá ti dé báyìí ó mọ̀ ní kí n mọ̀ dìde fún lóko àfà èmi ní sì ní dìde fún lóko àfà ń gbà mí mọ́. Àfà kékeré ta ló lóko àfà. Ọmọ yìí ni. Ọgbọ́n kí ló kọ rẹ màá yìí sí mú ká. Ismail Abdulrasheed Eléribú. Abdulrasheed kí ló pé yìí. Abdulrasheed Eléribú wò. Ẹni sọ lóko mi tó ń jẹ àlókọ mi ọ̀tọ̀. Abdulrasheed Babawere. Àwọn ọkọ wo la ń jẹ yìí. Àfà kékeré ìgbà ọlọmọ eléyìí wọlé kéwú. Àrùpọ̀ la jẹ́ ẹ̀ka ni. Ọmọ ìyá ló mú wa. Máa dúró tó fi lọ́wọ́ sí sorúkọ rẹ̀. A sì bẹ̀rẹ̀ orúkọ rẹ̀. Ìkẹ́ tó sọ fún yín ló sọ fáwa náà. Ọkọ̀ òun náà láti kọ sínú rẹ́gísítà rẹ̀. Àfà kékeré ó sì fi ọkọ̀ òun rẹ́gísítà ọkọ̀ ọmọ sínú ìwé. Wo ṣeéṣe lákàyè báyìí. Wo padà lọlé ìyá rẹ̀ àti bàbá rẹ̀ mo fẹ́ rí wọn. Wọ́n tún sí your mother and your father. Ìyá gbọ́rọ̀ karambà ní alóbí ọlẹ́bù sọ. A ní ẹ máa fi lárúbáwá kẹ máa practice rẹ̀ láàrin ara yín ò ń ṣèbó. Wọ́n gba kéwú lọ fáwọn yòókù. Assalamu alaikum àfà. Wa alaikum salam. Ẹ rọra. Ọmọ yìí mo rí nílé ó ní ẹni kóun pè mí wá ó ní ẹni yọjú sí yín. Sẹ́yìn níyà rẹ̀. Bẹ́ẹ̀ ni èmi ni. Ẹ dákun bàbá rẹ̀ ń kọ́. Eléribú ẹ̀dá lẹ bèrè hùn. Ẹni tí ò ní wúlò kò níṣẹ́. Níṣẹ́ ni yóò mọ fẹsẹ̀ palẹ̀ káàkiri gbogbo àdúgbò. Yóò mọ lọ yóò mọ bọ̀ ni. Bá ṣe ń sọ̀rọ̀ yìí. Ó lè bàbá wèrè rẹ̀ náà níbọn. Wa alaikum salam. Àbá wa ẹ dákun kí ló kọ tí. Abdulrasaq orúkọ tó bí sọ mí o. Kí wá ló dé tí àwọn èèyàn ń pè yín ní bàbá wèrè Eléribú. Ó kí àtàlà jẹ́ tí màá pè mí nù gbogbo aládùúgbò ti gbà á lẹ́nu rẹ̀. Yéṣu omi alálùbáríkà tó bí wá lè. Ẹ̀yin lẹ ń sọ ọkọ lẹ ń pọkọ yín Eléribú bàbá wèrè. Kí ló dé tẹ̀ ń pè wọ́n bẹ́ẹ̀. Ṣèbẹ́yìn náà kéwu. Ẹ sì mọ̀ pé wọ́n ní ẹni bá filẹ̀ ńlé òun lèèyàn ń pọ́nlé lèèyàn ṣàpọ́nlé ẹ̀. Sẹ́ni tí òfin kankan lẹ̀ kí wọ́n lápọ́nlé tó wá alábùkù ẹ̀dá. Tó túmọ̀ sí pé tẹ̀yìn àtọkọ yín bá ń fa wàhálà Eléribú bàbá wèrè tẹ́ ẹ máa ń pè wọ́n lé lọ́mọ yìí fi rò pé Eléribú àti bàbá wèrè ló kọ bàbá òun. Ẹ mọ̀ pé kò mọ bàbá rẹ̀ sí Abdulrasaq ń jẹ́ Eléribú bàbá wèrè ló rò pé ó kọ bàbá òun jẹ́. Abílẹ̀ kéwú pé kí ló kọ rẹ̀ ó lé kọ òun ní Abdulrasheed bàbá wèrè Abdulrasheed Eléribú. Ẹ sinmi gbogbo wà báyìí ẹ má pè wọ́n bẹ́ẹ̀ mọ́. Ẹ bá ti rí pé èdè àìyedè bá ti fẹ́ ṣẹlẹ̀ lórí àárín ẹ̀yin àtọkọ yín ẹ má jẹ́ káwọn ọmọ yín máa wà ń bẹ̀ mọ́. Ẹ̀yin náà tẹ ẹjọ́ ọkùnrin ẹ tọ́jú lé èèyàn máa ń tọ́jú lé yẹn ni ọkùnrin bíi ti yín náà làwa náà. Bí ẹ ṣe rí mi yìí nílé mi ò bá ti jẹun yìí lè jẹun bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ráìsì bí àpò 3 ó ti wọnú ilé yìí láàárọ̀ yìí. Èlùbọ́ bí àpò 4 mo ti kó wọnú ilé yìí láàárọ̀ yìí. Àwọn màálù sì ti ń sá màálù kalẹ̀ torí wọ́n mọ̀ pé àwọn ilé mi gbọ́dọ̀ jẹun. This is plain. Ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ kẹ́ yí padà bá kẹ́yìn méjì ogonú kẹ́ yí padà àmọ́ kíní kan ò yé mi àbá kékeré Abdulrasheed bàbá wèrè àti Abdulrasheed Eléribú lọ́mọ ń jẹ́ bó ló ṣe wájú ó kọ àfà rẹ̀ torí kò yé mi Sùlẹ́mánà ló kọ tèmi láfúlì ńlá kọ́bù mi bó ló ṣe jókòó àfà rẹ̀. Àròpọ̀ ẹ̀rọ ìtọ́jú àǹtẹ̀lá bá ń fa. a bá ń fa kíni. tẹ́ bá ń fa wà. ó rẹ̀ nìyẹn. sọ̀rọ̀ pé máa bá wèrè ni ọ́. sọ̀rọ̀ pé lẹ́rìí burúkú ẹ̀dá ni ọ́. orí owó òfilẹ̀ orí oúnjẹ òfilẹ̀ orí ẹ̀rọ kan gbọ́dọ̀ burúkú kiri. wọ́n bìnrin àpò. Ẹlẹ́yà ẹ ṣe sùúrù. Ìyá àṣírí bàbá wèrè lọ́pọ̀ olóore kiri mo bọ̀ àbá yín. Olórí burúkú ni bàbá ìkó fọwọ́ jẹ́lẹ̀ lé. Olórí burúkú ẹ̀dá ni. Olórí àbá wájú òkú. Rashido. Àwa ló kàn. Hálò kúmọ̀lá, ẹ̀dùn kọ́ ló kọ yìí. Nínú ìpọ́lẹ́ àfẹ́mi náà ló kọ́. Ó ti sábà pẹ́lú tẹ̀ fún.